Ayangbajumo tó wà l'Amẹ́ríkà. Bàbá ní orúkọ Jésù. Ayérayé Ọlọ́run ìyanu agbé ọba. Fún àǹfààní àti oore ọ̀fẹ́ tó fún wa lénìí.
ọdún kejìlélẹ́yìn nínú Ayangbajumo Africa Unity Fans Club. Ó tọ́ wa, ó yàn wá, ẹ̀yin lẹ́ ń jọba, dáàdì ẹ̀ máa jọba lọ. Àgbégbè a ò gbé sí Ọlọ́run ìgbà ọ̀pẹ wa o. Lórí gbogbo ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan, lórí gbogbo àwọn àlejò wa ti ní. Ọlọ́run tó tún jẹ́ kí èdè wá sí ìmúṣẹ, Ọlọ́run ìgbà yẹn wa. Á bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ yín, ká parí ẹ̀ pẹ̀lú àlàáfíà. Lórúkọ Jésù gbogbo àwọn tó bọ̀ lọ́nà Ọlọ́run á mú wọn débi láyọ̀ àti àlàáfíà. Orí kọ̀ọ̀kan nínú wa lórúkọ Jésù a ò ní lọ́jọ́ ibi o. Ọjọ́ orí la máa gbà. Ilé ẹgbẹ́ yìí ò ní bàjẹ́. Adélébáre, àrìnàkórè, Ayangbajumo fara wọn níbi tó wà lórúkọ Jésù. Afẹ́fẹ́ àlàáfíà kó lọ fẹ́ lò wọ́n. A ò ní gbókùn wọn ránṣẹ́ sílé o. Àwọn máa ti gíga débi gíga ni. Gbogbo tó tara wọn jáde Ọlọ́run ò ní fọwọ́ ìbàjẹ́ kan. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Lọ́la láhólá, wàlá kò hátá, ìlà bẹ̀là rẹ̀. Èmi rò pé yẹ ká pàtẹ́wọ́ fún màmá Máyọ̀ rẹ̀. Yẹ ká pàtẹ́wọ́ yẹn orin ilẹ̀ dáadáa o. Gómìnà ẹgbẹ́ àwọn onífújì nípínlẹ̀ Èkó, Fuji Musicians Association of Nigeria, Mayor Túndé Dàmẹ́ndra, bàbá. God bless you, sir. Ọ̀gá Fogo Fuji lẹ́kọ̀ọ́ ní ọ̀gá Pàṣọ, ọ̀gá Àyìndé, ọ̀gá Kọ̀lìntì, ọ̀gá Òṣùpá. Bàbá ní ẹ̀yà fọ́tò. Ṣé ẹ rí n ta ibi à ń lọ òjì nù? Ní iléeṣẹ́ Owutu FM Yẹ́sàlẹ̀ o, máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o. Ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́. Ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́. Nílé iṣẹ́ Owutu FM, the mouthpiece of the grassroots Yẹ́sàlẹ̀ lórí bẹ́ẹ̀. Nílé iṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ Yẹ́sàlẹ̀ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.